tí o kò ní o lè fún yàn o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o lè fún yàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Kí la fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí? Òun ni ìpínlẹ̀ Imunisin àti ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá. Ìpínlẹ̀ Imunisin àti ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá. Ìpele kejì. Ìpele kejì sọ pé báwo ni Imunisin àti ẹ̀sìn ṣe yí ilẹ̀ Yorùbá padà? Báwo ni Imunisin àti ẹ̀sìn ṣe yí ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá padà? Ọlọ́gbọ́n o, olóye o. Ṣé rí ìwọ tí o bá máa gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ mi, o ní láti kọ́kọ́ mọ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Kò kí n ṣe pé o jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá nìkan, o ní láti mọ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Ṣé rí ọ̀rọ̀ yìí ó máa tako làákàyè, ó dẹ̀ máa tako ọgbọ́n orí ẹ̀ tí o bá ti jẹ́ ọmọ Yorùbá. Ẹni Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ọmọ àtọ̀húnrìnwá, ẹni tó fi ẹsẹ̀ rìn wá sí ìlú yàtọ̀ sí ẹni tó forí rìn wá sí ìlú. Ṣé rí ní ilẹ̀ Yorùbá ní ayé ìwáṣẹ̀ ó ti dá lúrú pọ̀ mọ́ ṣàpà. Àwọn kan, ìwọ tí o bá pèrè ní ọmọ ilẹ̀ Yorùbá tí o bá ti ní orísun ní gbogbo ilẹ̀ Yorùbá, tí ẹbí ẹ̀ kankan ò bá ti ní orísun ní ilẹ̀ Yorùbá, tí ìdílé yín ò bá ti ní orúkọ àbísọ ní ilẹ̀ Yorùbá, má kàrà ẹ̀ kún ọmọ Yorùbá. Lóòótọ́ o lè gbọ́ ìtàn kí bàbá ẹ sọ fún ẹ pé ọmọ Yorùbá ni ẹ́, kí ìyá ẹ sọ fún ẹ pé ọmọ Yorùbá ni ẹ́, kí àwọn bàbá ńlá bàbá yín sọ pé ọmọ Yorùbá ni ẹ́. tó bá lọ wá ìtàn dé bí tó yẹ kó wá ìtàn dé, tí ẹ bá ti ní orísun ní gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá pátá, tí ẹ ti ní orúkọ tó jọmọ́ orúkọ ìṣẹ̀dálẹ̀ Yorùbá, kò kí n ṣe ọmọ Yorùbá. Mi ò sọ àwọn tó yẹ pé ọmọ Yorùbá ni wọ́n o, but nígbà tí ẹ̀sìn àjèjì dé, nígbà tí ẹ̀sìn dé, wọ́n pa orúkọ wọn dà nítorí pé orúkọ wọn ò dùn gbọ́ létí mọ́. Bẹ́ẹ̀ ni, nítorí pé orúkọ àbísọ wọn ò dùn gbọ́ létí mọ́ nígbà tí wọ́n ti gba ẹ̀sìn. Tàbádẹ́ ní ká wò, ìtàn tí wọ́n gbọ́ lẹ́nu bàbá ẹ̀, àṣà tó bá lẹ́dọ̀ bàbá ẹ̀, òun ló ń tẹ̀lé. Àṣà tí bàbá ẹ̀ náà bá lẹ́nu bàbá ẹ̀ ló ń tẹ̀lé. Àṣà tí bàbá ẹ̀ bá lẹ́nu bàbá ẹ̀ náà lòun náà ń tẹ̀lé. Lóòótọ́ ni ò parọ́. Tí ẹ bá ní ká lọ kà ní kíní kejì, wọ́n ní pé ẹ̀sìn ti dé ilẹ̀ yìí bóyá 250 or 300 years. Ìwọ náà wá wò 250 years nígbà tá a wà yìí, wo iye ìgbà, wo generation tó ti kọjá lọ, wo generation tó ti ń parọ́ fún wa bọ̀, wo generation tí a ti ń ka ìwé ẹ̀sìn méjèèjì bọ̀, tí wọn ò jẹ́ ká rí àyè débi àṣà àti ṣe wa, tí wọn ò jẹ́ ká rí àyè láti súnmọ́ àṣà àti ṣe wa. Nítorí pé kíni? Nítorí pé wọ́n ti sọ fún wa pé àṣà àti ṣe wa kò dáa. Ṣé bí mo wá ní àǹfààní, mo láyọ̀ láti sọ fún gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kìíní àti ẹlẹ́sìn kejì pé àwọn ọmọ tó ń bí sí yìí, àwọn ọmọ yẹn wọ́n ní access láti béèrè ìbéèrè. Ní ìgbà tiwa, wọ́n fún wa láyè láti béèrè ìbéèrè, nítorí pé ẹ jẹ́ ká mọ̀ pé gbogbo ẹni tó bá ti lè béèrè ìbéèrè, ó ti ṣe aláìgbàgbọ́ sí Ọlọ́run. Tí pásítọ̀ bá sọ nǹkan fún ẹ, tí àfáà bá sọ nǹkan fún ẹ, tí babaláwo bá sọ nǹkan fún ẹ, tí o bá ti ní access láti béèrè ìbéèrè lọ́dọ̀ ẹ̀, irọ́ ni. Àwọn ọmọ ọ̀sìn inú mi tẹnu pé wọ́n máa béèrè ìbéèrè gbogbo nǹkan tí ẹ pa wá lẹ́nu mọ́ fún pé ká má lè béèrè, nítorí pé ẹ sọ pé tá a bá ti béèrè àti lòdì sí òfin Ọlọ́run àti ṣe ṣíríkù. Àwọn ọmọ ọ̀sìn rẹ̀ láti béèrè lọ́wọ́ yín o. Báwo ló ṣe máa bá mi sọ̀rọ̀ tí ò dùn gbọ́ létí, tó dẹ̀ máa ní pé kí n má ṣe béèrè lórí ẹ̀? Báwo ló yẹ máa sọ àṣà àti ṣe mi fún mi, tó máa ní kí n má ṣe béèrè lórí ẹ̀? Mo fẹ́ ka àṣà àti ṣe mi, mo fẹ́ mọ̀ nípa àṣà àti ṣe mi, ẹ wá ní kí n lọ máa kà á nùwèé. Ẹ jẹ́ kí n súnmọ́ ìdílé mi, ẹ jẹ́ kí n súnmọ́ àwọn èèyàn mi, nítorí pé ẹ sọ fún wa pé ìdílé Ògún láti wá, ìdílé Ṣàngó láti wá, ìdílé Ọya láti wá, ìdílé Àbòrìṣà láti wá. Bẹ́ẹ̀ ni, ẹni pé kò dáa, ẹ jẹ́ ká súnmọ́. Ok, nítorí pé mi ò láṣẹ̀s láti béèrè lọ́wọ́ bàbá mi, bàbá tó bí mi náà láṣẹ̀ láti béèrè lọ́wọ́ bàbá tó bí òun náà. Bẹ́ẹ̀ tó fi wá dé orí èmi yìí. Lóòótọ́ ni, nígbà tí wọ́n gbé ẹ̀sìn wá, lóòótọ́, láti ìgbà tó ti gbé ẹ̀sìn wá, tí a ti gba ẹ̀sìn àjèjì láàyè ní ilẹ̀ Yorùbá, àtìgbà yẹn ni wọ́n ti ń pa àṣà àti ṣe wa dà díẹ̀. Jẹ́ ilé sí mi ilé sí ọ. Ẹ wò láti ibi òwe wa pátá, ibi ìmúra wa, ibi ìsọ̀rọ̀ sí wa, ibẹ̀ ló ti dá àṣà àti ṣe wa, ló ti dànù. Tó fi jẹ́ pé mo sọ nínú àwọn program pé báwo ló ṣe máa kọ́ mi bí a ṣe lè súnmọ́ Ọlọ́run, tó dẹ̀ máa ní pé àṣà àti ṣe mi ò dáa. Nígbà tí ẹ sọ pé gbogbo àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kò dáa, dẹ́ẹ̀tì wa ò dáa, àṣà wa ò dáa, àbọ̀rìṣà ni gbogbo wa, ok, mo accept fún ẹ. But kí ló dé tí ò jẹ́ kí n lọ wá àṣà àti ṣe mi? Kí ló dé tí ẹ fún wa lásìkò? Ok, gbogbo nǹkan tí àwọn bàbá yìí ṣe ń gbà yẹn ni ò dáa o.
gbogbo nǹkan tí àwọn baba ńlá baba wa ń ṣe gbà gbogbo yẹn ni ò dáa. Mo sọ fún yín pé àwọn baba ńlá baba wa ti ń ṣe ìgbésí ayé, wọ́n ti ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ kí àwọn amúnisìn tó dé, kí àwọn òyìnbó tó dé, nítorí pé wọn ò fún wa ní àǹfààní láti béèrè ìbéèrè, wọn ò fún wa láǹfààní láti súnmọ́ nǹkan wa, wọ́n mú gbogbo àṣà àti ṣe wa ọ̀pá lẹ́nu dà. Bòkè ìwọ wá ń bá mi sìn sọ fún mi pé Kùránì sọ pé Báíbù sọ pé Ifá sọ pé ó dẹ̀ lọ́mọ Yorùbá ni ẹ́, ọmọ kùtù òjìrè ni ẹ́. Ibo ni Yorùbá ti ṣẹ̀ wá? Kí ló bí ìtàn Yorùbá? Gbogbo míràkù wọ́n sọ nínú Bíbélì pé míràkù wà nínú Bíbélì, míràkù wà nínú Báíbù. Ilẹ̀ Yorùbá tá wà yìí náà, àwa náà ní iṣẹ́ àwòyanu. Bẹ́ẹ̀ ni a ní iṣẹ́ ìyanu ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn alálẹ̀ wa pátá ló ṣiṣẹ́ ìyanu, gbogbo àwọn jagunjagun wa pátá ló ṣiṣẹ́ ìyanu, gbogbo àwọn olórí wa pátá, gbogbo àwọn alábàbà ló ṣiṣẹ́ ìyanu. But iṣẹ́ ìyanu yẹn ò lákọọ́lẹ̀ ní àṣeráyè débá. Gbogbo iṣẹ́ ìyanu tí mọ̀ọ́mọ̀ ṣe ó wà nínú Quran, gbogbo iṣẹ́ ìyanu tí Jesus ṣe ó wà nínú Bible, gbogbo iṣẹ́ ìyanu tí gbogbo àwọn Ṣàngó, Ọ̀ṣun, Ọya, Ògún, gbogbo iṣẹ́ ìyanu tó ṣe kò sákọọ́lẹ̀ fún. But bí òun wá ṣe wá sákọọ́lẹ̀ fún, ìtàn àti òwe ilẹ̀ Yorùbá sọ àṣà àti ṣe wa fún wa. But nígbà tó yẹ pé wọ́n ti mú àṣà àti ṣe wa, bí àwọn ẹlòmíì bá máa pa òwe ní ilẹ̀ Yorùbá sì kò kí ń ṣe bí òwe yẹn ṣe lọ lọ́ṣẹ́ ń pa. Níbi kọ́ máa sọ ìtàn kítàn, níbi kọ́ máa sọ̀rọ̀, wọ́n ní pé ẹni tó bá máa dogun gógó máa pa ìtàn kítàn. Àwọn tí wọ́n pa ìtàn kítàn fún wa ní ilẹ̀ Yorùbá, ẹ lọ wá ṣàwárí wọn dáadáa, wọ́n kàn lè máa pera wọn lọ́mọ Yorùbá, wọn kì í ṣọmọ bíbí ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọn kì í ṣọmọ bíbí ilẹ̀ Yorùbá. Àwọn nìkan wà àtọ̀húnrìnwá ni wọ́n. Nígbà tí wọ́n dé sí ilẹ̀ Yorùbá, àwọn babalábá wa bulẹ̀ fún wọn nítorí pé kò sí àkọọ́lẹ̀. Nígbà tó wọ́n bu ilẹ̀ ibẹ̀ fún wọn, ilẹ̀ tó bù fún wọn kò sí àkọọ́lẹ̀. Àwọn yẹn náà kó ẹbí wọn, wọ́n kó ara wọn, wọ́n kó wá síbẹ̀. Nígbà tí ọ̀làjú wá dé, nígbà tí àkọọ́lẹ̀ dé, nígbà tí òfin dé, ó wá bẹ̀rẹ̀ sí manipulate òfin wa, ó bẹ̀rẹ̀ sí manipulate àṣà wa. Ó wá di pé ọmọ onílẹ̀ wa, àlejò wa ń pẹ́, ó wá ń sọ ìtàn fún ọmọ onílé. Ọmọ onílé rẹ̀ lè defend ìtàn nítorí pé bàbá ńlá bàbá ẹ̀gán ò sọ̀tọ̀ fún. Yorùbá ní pé òòṣà tá a bá ń lé májèsí kúrò níbẹ̀, òòṣà náà ní pẹ́ parun. Gbogbo àwọn bàbá ńlá bàbá wọn ò fún wa ní àyè láti sọ ìtàn fún wa. Àwọn tí wọn ò dẹ̀ fún láyè láti sọ ìtàn, àwọn tó lè sọ ìtàn yẹn wọn ò gbé ní ilẹ̀ Yorùbá, wọn ò kàwé nílẹ̀ Yorùbá. Ilẹ̀ odi ló bí wọn sí, ilẹ̀ odi ló ti kàwé. Nígbà tó bá dẹ̀ dé, ìtàn tí bàbá wọn bá sọ fún wọn ló máa gbọ́. But èmi wá sọ fún yín pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, bí àlọ́ tẹ̀rín yẹn bá lọ àbọ̀ ń bọ̀. Àṣà àti ìṣe, kí là ń pè ní ìmúnisìn? Kí ni ìmúnisìn? Kí ni ẹ̀sìn tó dálẹ̀ ní ilẹ̀ kùtù òjìrè? Tí o bá fẹ́ mọ̀, wọ́n sọ fún wa pé ní ilẹ̀ Yorùbá àwọn bàbá wa jagun, àwọn bàbá wa ń bọ Ọ̀ṣun, wọ́n ń bọ òrìṣà. Ní ibi tí wọ́n ti gbé ẹ̀sìn méjèèjì wá, ẹ̀sìn wo ló ń sìn bẹ́ẹ̀? Jerusalem tẹ́ ń wò, wọ́n ti bọ òrìṣà ń bẹ̀. Mẹ́kà tẹ́ ń wò, wọ́n ti bọ òrìṣà ń bẹ̀. Ilẹ̀ Yorùbá wọ́n ti bọ òrìṣà ń bẹ̀. Okay, báwo ló ṣe pa òrìṣà wọn run? Kí ló dé tí wọn ò ṣòṣà mọ́? Wọ́n dẹ̀ sọ nínú ìwé méjì pé a ò ní rán òjíṣẹ́ kan sí yín àyàfi kó jẹ́ ká mú ní jáde nínú àṣà àti ṣe yín. Bẹ́ẹ̀ ni ẹ wá sọ fún wa pé wọ́n rán òjíṣẹ́ kan wá fún wa láti ilẹ̀ bòmíì wá sí ilẹ̀ wa. Àwọn baba ńlá baba wa wọn ò mọ̀ ṣe, wọn ò mọ̀ kẹ́. Ṣé nígbà tí ẹ wá gbé ẹ̀sìn wá fún wa kó tó di pé ayé ẹrú, ayé slavery, kó tó di ayé ìmúnisìn, irú ẹ̀sìn wọn làwọn baba ńlá baba wa ṣe? Àwọn tí wọ́n wá mú wa sìn, tí wọ́n wá colonize wa, báwo lẹ ṣe fáfẹ́ nígbàgbọ́ lórí wọn pé àwọn tó wá ṣe wá báṣubàṣu, tó ṣe àwọn ọ̀hún díwà báṣubàṣu, àwọn ló máa wá mú ẹ̀sìn tá a máa fi rí ojú rere Ọlọ́run, tí a máa fi dé paradise, tí a máa fi dé àlùjọ́nà, tí a máa fi dé heaven? Báwo nìyẹn ṣe dùn gbọ́ létí? Ìwọ tí ò ní ìfẹ́ mi, ìwọ tí ò fìfẹ́ wọ̀n mi, ìwọ tí ò finú kan bá mi lò nígbà tí èmi àti ẹ wà láyé, ìwọ yẹn ló wá sọ fún mi pé ìwé tó wà lọ́wọ́ ẹ, prophet tó wà lọ́wọ́ ẹ, òjíṣẹ́ kan wá láti ilẹ̀ yín, òjíṣẹ́ kan wá láti ìdílé yín, òjíṣẹ́ kan wá láti wá ilẹ̀ yín, wá sọ fún mi pé kò sọ fún mi pé ìkọ́ báyìí ni máa ṣe tí máa fi wójú gbọ́ náà. Ṣé ẹ̀yin ò mọ̀ nǹkan yẹn lásìkò gbà yẹn tí ẹ wá kó wa lẹ́rú ni? Ṣé ẹ mọ̀ àsìkò yẹn nígbà yẹn kẹ́ tó wá mú wa sí ni? Nígbà tẹ́ wá ṣe òwò ẹrú tán tó tẹ́ yín lọ́rùn, tẹ́ fi develop lóyún, ẹ wá gbé òwò ẹrú, ẹ wá padà, ẹ wá gbé àgbélẹ̀rọ fún, ẹ wá sọ di ẹ̀sìn mọ́ wa lọ́wọ́. Kò sí nǹkan tí ó ń jẹ́ ẹ̀sìn, ìmúnisìn ní ṣe ní gbogbo ẹ̀. Nítorí pé èèyàn ló dá ẹ̀sìn, Ọlọ́run kọ́ ló dá ẹ̀sìn. A ní ọgbọ́n, a ní òye. Tí ìwọ bá sọ fún mi pé báyìí ni Ọlọ́run ọba ti ẹ rí, tí nǹkan tèmi náà bá sọ pé báyìí ni Ọlọ́run ọba ti ẹ rí, okay, bí lè bá sọ ni bí ò sọ ni àwọ̀ làákọ́ wò. Ẹni má bá dáṣọ fún ìtọ̀hún ẹ̀ làákọ́ wò. Ìwọ fún mi ra mi, ìwé tó wà lọ́wọ́ ẹ̀, báwo ni Jésù ṣe lè gbé sí ayé ẹ̀? Báwo ni mọ̀ọ́mọ̀ ṣe lè gbé sí ayé ẹ̀? Báwo ni Ọ̀rúnmìlà ṣe lè gbé sí ayé ẹ̀? Ẹ wá fi ìtàn méjì, ẹ jẹ́ ká sọ, ká wá wọ ẹni tó ń sọ òtítọ́. Má sọ fún mi pé nǹkan tí àwọn baba ńlá baba ń sọ fún yín nípa ìtàn ilẹ̀ Yorùbá ló máa sọ fún mi o.
má sọ fún mi pé nǹkan tí Kùránì sọ fún ẹ nípa ilẹ̀ Yorùbá ló máa sọ fún mi o, má sọ fún mi pé nǹkan tí Bible sọ fún ẹ nípa ilẹ̀ Yorùbá ló máa sọ fún mi o. àwọn òwe méjèèjì wọn kò dárúkọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ ẹ gbé ẹ̀sìn yẹn wá fún wa ni ẹ̀ ń manipulate gbogbo kinní yẹn fún wa, ni ẹ̀ ń sọ nǹkan tí ìwé yẹn ò sọ. ibi tí a dẹ̀ kọ́kọ́ ti ní fault ní ilẹ̀ Yorùbá ni pé ní ìgbà tí wọ́n fẹ́ tú Satan sí èdè wa tó pè ní èṣù, tí àwọn ìran Yorùbá ò dẹ̀ ti kọ́ fún wọn ní ìgbà yẹn, tí àwọn bàbá wa ò ti kọ́ fún wọn ní ìgbà yẹn pé kò kí ń ṣe èṣù, kò kí ń ṣe bìlísì àbí kílẹ̀ ń pè èṣù àgbà rẹ̀ ń pè tó wà nínú Kùránì, òun kọ́ ni èṣù tiwa o, ó yàtọ̀ síra wọn o. but àwọn bàbá wa gbà yẹn wọn ò lè kọ́ fún yín, òun lọ bá lọ ta fi bá wa níbi ta wà yìí. ṣe rí tí ẹ bá máa lọ wá ìtàn Yorùbá yàtọ̀ sí ìtàn Haúsá o, ìtàn Haúsá yàtọ̀ sí ilẹ̀ Ìgbò o, ìtàn Fúlàní yàtọ̀ sí ilẹ̀ Yorùbá o. but tí wọ́n gbà tí wọ́n wá da ogun ẹ̀ pọ̀, tí wọ́n wá gbé independent fún wa, tí àwọn Amunisin wá tí wọ́n wá colonize wa, tó wá ní pé wọ́n fẹ́ fún wa ní òmìnira, ó wá mú òmìnira yẹn, ó wá gbélé èèyàn mẹ́ta lọ́wọ́, èèyàn mẹ́ta náà ló gbé lọ́wọ́, wọ́n gbélé Haúsá lọ́wọ́, wọ́n gbélé Yorùbá lọ́wọ́, wọ́n gbélé Ìgbò lọ́wọ́. wọn ò dárúkọ Fúlàní o, but nígbà tí àwọn Fúlàní tí wọ́n pa ìran Haúsá run, tí wọ́n pa àṣà àti ṣe ilẹ̀ Haúsá run, ló wá di pé Fúlàní 70 or 80% Fúlàní ọ̀wọ́n ló control Haúsá, àwọn wá ni wọ́n gbé ìjọba ìṣèlú Nàìjíríà lé lọ́wọ́. àtìgbà yẹn ni ìyà tí ń jẹ ilẹ̀ Yorùbá bọ̀, àtìgbà yẹn ló ti ń mú àṣà àti ṣe wa, ló ti ń dojú ẹ̀ bulẹ̀, ló ti ń manipulate àṣà àti ṣe wa. wọn ò fún wa lọ́wọ́ sọ, wọn ò fún wa lágbára ní nǹkan láti sọ. ní ìsìn tí àwọn ọmọ ikú tú ojíire wá dìde tọ́lá àwọn fẹ́ kọ kínní, àwọn kan tí bàbá náà bá wa ò kọ tọ́lá àwọn fẹ́ kọ, àwọn ẹlẹ́sìn wá ọ wá sọ pé àti Yorùbá àti àwọn ẹlẹ́sìn àwa lájọ nílẹ̀. mi ò ní àjọ nílẹ̀. gbogbo ìwọ tí o bá ti jẹ́ ọmọ Yorùbá tó bá fẹ́ trace ìdílé ẹ padà, tí o bá ti ń trace ìdílé ẹ padà sí Ìlọrin, tí o ti ń trace ìdílé ẹ padà sí ibòmíì, tó ti ń trace ìdílé ẹ padà sí Ìlọrin, tí o dẹ̀ trace ìdílé ẹ padà sí pé Ìlọrin ó ní Ifá tó tẹ Ìlọrin, ó ní Ifá tó tẹ Ògbómọ̀ṣọ́, ó ní Ifá tó tẹ Ọ̀yọ́, ó ní Ifá tó tẹ Èkó. kò sí ilẹ̀ Yorùbá kan tí ò sí Ifá tó tẹ. gbogbo Ifá tó wá tẹ gbogbo ilẹ̀ Yorùbá pátá, tí orí ìmú ẹ, tí orísun ẹ ò bá ti sí bẹ́ẹ̀, tí orúkọ àpèjà ilẹ̀ Yorùbá ò bá ti sínú orúkọ ẹ, ọmọ àtọ̀hún ìwà ni ẹ. o ò lè dé níbàá ẹ̀kọ́ sọ́kọ́ ọmọ Yorùbá ni ẹ. òun pè ẹ ní Smiler, òun pè ẹ ní Aliu, òun pè ẹ Karim, òun pè ẹ ní Bashiru. tí o bá ti ní orúkọ tó jẹ́ pé ó papọ̀ mọ́ ìṣẹ̀dálẹ̀, tí wọ́n bá máa trace orúkọ yẹn, tí wọ́n máa trace origin orúkọ yẹn, ẹ máa ní alálẹ̀, ẹ máa ní orísun ní ilẹ̀ Yorùbá. tí ẹ bá ti ní orísun, tí ẹ bá ti ń gbóríyìn padà sí Togo, ẹ ti ń wá padà sí Ghana, ẹ ti ń wá padà sí Cuba, Kuwait, gba nǹkan bẹ́ẹ̀ yẹn, tó wá ní pé ẹ migrate, àwọn bàbá yín migrate wá sí ilẹ̀ Yorùbá ni nítorí pé wọ́n bulẹ̀ fún yín, nítorí pé wọ́n fún yín láyè, wọ́n gba ẹ̀sìn àjèjì láyè. ẹ wá mú ẹ̀sìn yẹn, ẹ wá fi manipulate àṣà àti ṣe wa. nísìnyí ẹ wá ní àwọn ọmọ Yorùbá àmọ́ ṣe. ọmọ Yorùbá o, ọlọ́gbọ́n o, olóye o. tí a bá máa sọ nǹkan tó ń pè ní Imunisin, ó máa pẹ̀ka gan, torí odò tó bá gbàgbé orísun ẹ̀ ó ṣe tán àti gbẹ. ọmọdé tó bá sọ lẹ́nu àpòyà ló fi kọ́. gbogbo ẹ̀yin Yorùbá, ẹ má jẹ́ ká sọ lẹ́nu, ẹ má jẹ́ ká ti torí ẹ̀sìn ká sọ ilé nù, ẹ má jẹ́ torí politics ká sọ ilé nù. àwa Yorùbá a ní láti ṣe ara lóṣooṣù ọwọ́. ẹ má jẹ́ kó sọ fún wa wípé àṣà àti ṣe wa ò dáa. kí ni àṣà àti ṣe ní yín? ó sọ fún ẹ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ, ọmọ Ọ̀yọ́ ni ẹ, ọmọ Ìbàdàn ni ẹ, but o ò rí traces padà sí orísun yín ní Ọ̀yọ́, o ò rí traces padà sí orísun yín ní Ògbómọ̀ṣọ́, o ò rí traces padà sí orísun yín ní Ìjẹ̀bú, o ò rí traces padà sí orísun yín lẹ́kìtì àbí Oǹdó àbí Kwara tá à ń sọ gangan. but nítorí pé ní ìgbà tí àwọn Fúlàní àti àwọn ọmọ Yorùbá tí wọ́n ti darapọ̀, tí wọ́n ti bá Ọ̀yọ́ jà, ìjà tó jà ń gbà yẹn, Ààrẹ Ọ̀nà Kakanfò àti Aláàfin, ìjà tí wọ́n jà ń gbà yẹn, ìgbà yẹn ló ti fún àwọn Fúlàní láǹfààní láti tẹ̀dó sí Kwara. wọ́n ń fẹ́ àwọn ọmọ wa, àwọn ọmọ wa ń bímọ fún wọn, àti fún wọn láàyè, wọ́n ti ń jẹ orúkọ wa, wọ́n ti ń gbọṣọ wa, ó wá mú àṣà wa, wọ́n ti àṣà wa, wọ́n ti bọnú ẹ̀sìn, wọ́n ti ẹ̀sìn, wọ́n ti bọnú àṣà wa. àwa dá àṣà mọ̀ yàtọ̀ sí ẹ̀sìn, àdẹ́sìn mọ̀ yàtọ̀ sí àṣà, àṣà yàtọ̀ sí ẹ̀sìn, ẹ̀sìn yàtọ̀ sí àṣà. gbogbo nǹkan tí ẹ bá ti lè pè ní ilẹ̀ Yorùbá tí ò bá ti sí orúkọ fún ní Arab kò kí ń ṣe àṣà wa. ọlọ́gbọ́n olóye, gbogbo nǹkan tí o bá ti lè máa sọ ní dèdè àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ní èdè Yorùbá tí ò bá ti sí orúkọ fún kinní yẹn ní Arab
àbí èdè ní àbí English kò kí ń ṣe àṣà àti ṣe wa. Àwọn àyálò èdè kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé kò kí ń ṣe èdè wa, kò kí ń ṣe àṣà wa, tó jẹ́ pé nínú àyálò èdè á ti lò ó sì wá di àṣà àti ṣe wa náà tí ò dẹ̀ ń ṣe àṣà àti ṣe wa. Àwa tí a jẹ́ ọmọ kùtù oje, ká jẹ́ ọmọ Yorùbá gan, ta ló ọlọ́gbọ́n olóye ẹ lọ wo gbogbo ìran Yorùbá pátá, a kì í sọ̀rọ̀ òdì. Tí a bá fẹ́ kíra wa, ìwúre la máa fi kíra wa. Tá bá fẹ́ jẹun, ìwúre la máa fi kíra wa. Tá bá fẹ́ sùn, ìwúre ni. Tá bá jí, ìwúre ni. Gbogbo nǹkan wa ìwúre ni. Tẹ́ bá ní ká wá jẹun, agbábire. Tẹ́ bá fẹ́ sùn, ìwúre la máa fi kíra yín pé ó dàárọ̀, ìwúre ni. Àjíire bí ọ̀kọ̀ọ̀kan láòjì. Ẹ̀rọ àlọ́gbò kí wá nìyí tí ò da nínú àṣà àti ṣe tó fi sọ pé àṣà àti ṣe wa ẹ wá pè ní vernacular. Àṣà àti ṣe wa ẹ̀ ń pè ní nǹkan tí ò da. Ẹ̀ ń pè wá lẹ́lẹ́bọ. Ẹ̀ ń pè wá pé à ń sin Ọlọ́run pẹ̀lú mámúnì, à ń forí balẹ̀ fún nǹkan tí ò lè sọ̀rọ̀, à ń forí balẹ̀ fún nǹkan tí ò lè gbé wá. Bẹ́ẹ̀ ni mi ò ní pẹ́ parọ́. Gbogbo nǹkan tí ẹ̀yin náà ń kà nínú ìwé kìíní àti ìwé kejì, ibo ló ti gbé wá? Gbogbo àwọn nǹkan yẹn wọ́n sọ fún yín nìyà. Wọ́n ní pé ànábì ṣiṣẹ́ ìyanu, Jésù ṣiṣẹ́ ìyanu. Tí ẹ bá lọ ka iṣẹ́ ìyanu tí àwọn Ọ̀rúnmìlà, tí àwọn Orúnmọlẹ̀, tí àwọn òòṣà wa ṣe, ẹ̀dẹ̀ ń lé sí mi lé sí ẹ. Tí ẹ bá sì dé Ògbómọ̀ṣọ́, tí ẹ dé Ọ̀yọ́, tí ẹ dé Abẹ́òkúta, tí ẹ dé Ọ̀ṣun, tí ẹ dé Ìjẹ̀bú, ẹ sì máa rí àwọn nǹkan kan, àwọn igi kan, àwọn odò kan, àwọn àpáta kan tí wọ́n bá sọ ìtàn bí àwọn odò yẹn ṣe jẹ́ bẹ́ẹ̀, bí àwọn àpáta yẹn ṣe débẹ̀, ẹ máa ní pé irọ́ ló ń pa, superstition. Ní ìgbà tí ò nígbàgbọ́ nínú àṣà àti ṣe yẹ, báwo lè fẹ́ wá nígbàgbọ́ nínú àṣà àti ṣe ilẹ̀ bòmíì? Ọlọ́gbọ́n ò, olóye ò, ṣe rí sàn láàrin ajénímù ní pẹ́kọrọ, àìtẹ́yìn kálà dọwọ́ bò. Tí ẹ̀yin àgbààgbà sìn, tí ẹ bá ti lè jáde kí ẹ sọ òtítọ́, kí ẹ sọ nǹkan tó ju yín, tí ẹ sọ nǹkan tí ẹ mọ̀, ìbàjẹ́ pé mo tẹ̀ mọ̀ pé àgbà ò lè tán lórílẹ̀ náà, àṣà àti ṣe Yorùbá ò dẹ̀ ní parẹ́. Lọ́fíìsọ́ pé kó tó ṣe bí òwe, gbogbo ẹ̀yin àgbàlagbà pátá tí ẹ wà mọ̀ pé àgbà sì pọ̀, àgbà ò lè tán lórílẹ̀. Ẹ sì súnmọ́ àwọn àgbà, ẹ jẹ́ kó sọ ìtàn ilẹ̀ Yorùbá fún wa. Ẹ má jẹ́ kí gbọ́n gùn, ẹ má jẹ́ kí gọ́ngùn, ẹ má jẹ́ kí mongo park, ẹ má jẹ́ kí ẹnìkan tó jẹ́ pé ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá ni ilẹ̀ Yorùbá kọ́ ló bí sí. Àtọ̀hún ìwà ni ọmọ Yorùbá ni o, wọn ò bí sí ilẹ̀ Yorùbá, wọ́n bí sí ilẹ̀ òkèrè. Ó kàwé ní ilẹ̀ òkèrè, ó wá kàwé tó wá padà dé, ó wá lóun fẹ́ kọ ìtàn wa. Ṣé àmọ́ pé ọ̀rọ̀ òkèrè bí ò bá lékun máa dín ni? Ẹni tó bá dẹ̀ máa jogún kógún máa pàtàn kítàn. Ẹ lè bìlíìfù kí ará Ọ̀yọ́ kó fẹ́ sọ ìtàn Ọ̀yọ́ kó wá sọ pé ọba Ọọ̀ni of Ifẹ̀ ó supersede ọba Ọ̀yọ́. Ẹ lè expect ará Ifẹ̀ kó fẹ́ sọ ìtàn Ọ̀yọ́ kó wá sọ pé Aláàfin Ọ̀yọ́ ó supersede Ọọ̀ni of Ifẹ̀. Bẹ́ẹ̀ gbogbo àwọn ọba yẹn kẹdẹrẹ àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé ogún. Èmi méjì wọ ìwọ òjùwọ́. Bẹ́ẹ̀ ni nǹkan tó ń fà táyé fi ń rí báyìí ni gbogbo àwọn lọ́ba ló ní nǹkan tí wọ́n fi ń dádé, ó ní nǹkan tó bí adé wọn, ó ní nǹkan tó bí nǹkan tó fi ń dádé. Mo sọ ní ọ̀rọ̀ mi kan pé kí là ń pè ní ọba, kí là ń pè ní ọba, àléèbá lọ́ba. Ọba ọ̀rọ̀ ló ń pè ní number one. Ọba máa ń jẹ́ protector fún ìlú tó bá ń darí ni, kò kí ń ṣe oppressor. But nítorí pé nígbà tí àwọn òyìnbó dé, tí wọ́n change àṣà àti ṣe wa, tí wọ́n di pé kán pe àwọn lọ́ba wá pé ẹ jẹ́ ká dá ìkankan lẹ̀ ìgbìmọ̀ aṣòfin. Ó wá ní pé kí láwọn máa pe ìgbìmọ̀ aṣòfin yẹn, ó wá ní kó máa pe ní ilé ìjọba. Òun ló pè ní government. Ilé ìjọba, ọba mélòó ló wà ní ilé ìgbìmọ̀ aṣòfin tó ń pè ní ilé ìjọba? Àwọn ọba aládé wa mélòó ló wà ń bẹ̀? Ẹ̀yin tẹ́ pé ẹ̀yin ilé ìgbìmọ̀ aṣòfin náà, ẹ̀yin lẹ ń fún àwọn adé wa lọ́ba, ẹ̀yin lẹ ń fún ọlọ́pàá àṣẹ. Ẹ ti gbogbo àṣà àti ṣe wa, ẹ ti kó sí ọ́ndà òyìnbó, ẹ ti kó sí ọ́ndà òfin àti àṣà òyìnbó, ẹ ti kó sí ọ́ndà ẹ̀sìn. Ẹ jẹ́ káwọn ọba wa lẹ́nu mọ́, àwọn ọba wa náà ti jẹ dòdò, wọn ò lè sùn dòdò mọ́. Ọba mélòó ló ń wo pèbí? Ọba mélòó ló ń ṣòro? Ọba wọn wá wọn ṣòro mọ́. Bàbá kan sọ pé ìwọ lọ bá kàn, ẹnu kó wá owó tó máa kó lọ fún àwọn gọ́ọ̀mẹ̀ntì tó máa fún ẹ lọ́pàá àṣẹ ni. Ẹ ń ṣe kankan mọ́, kò dẹ̀ wá jọ mí lójú ṣe ti rí báyìí sìn. Nígbà táwọn agbénipa, àwọn ajínigbé ti dé, ó tiẹ̀ wá ń yẹ̀ mí lẹ́nu pé àwọn ọba aládé wa, ọwọ́ náà àwọn kidnapper, àwọn ajínigbé wá ń pa àwọn ọba aládé wa mọ́lé. Ọba, ṣé ẹ mọ̀ pé igbákejì lọ́ba ni, igbákejì lọ́ba sí Elédùmarè, ọba àléèbá. Ọlọ́gbọ́n ò, olóye ò, Imunisin àti ẹ̀sìn là ń sọ̀rọ̀. Ìpele kejì la wà. Ìpele kejì sọ pé báwo ni Imunisin àti ẹ̀sìn ṣe yí àṣà ilẹ̀ Yorùbá padà nígbà tí wọ́n dé. Báwo la ṣe ń lo dáúlà, báwo la ṣe ń lò ṣẹ̀mí lórí ilẹ̀ Yorùbá. Ọlọ́gbọ́n ò, olóye ò, tí o bá máa gbọ́ ọ̀rọ̀ mi, má sọ fún mi pé bàbá ńlá bàbá ẹ, nítorí pé o ò dé bá àṣà àti ṣe nídìílé yín, o ò dé bá ìbọn abọ̀rìṣà nídìílé yín, o ò dé bá kankan.
bàbá bàbá ẹ̀ ìmáàmù ni, bàbá tó bí bàbá ẹ̀ àfáà ni, bàbá 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 tó bí bàbá ẹ̀ ṣífì ìmáàmù ni, ìwọ náà ìyá tó bí ìyálà ìyá ẹ̀ pásítọ̀ ni, ìyá tó bí bàbá bàbá ẹ̀ rẹ́fẹ́rẹ́nsì ni, olùṣọ́ ni, lóòótọ́ ni. Àwọn wà tí wọn ò bá kí ń ṣe ọmọ Yorùbá, á jẹ́ pé inú tó bá pẹ́ ọmọ Yorùbá ni wọ́n, á jẹ́ pé nínú àwọn tó kọ́kọ́ da ètè tó kọ́kọ́ da àṣà àti ṣe nígbà tí ẹ̀sìn wọlé. Mo sọ fún yín pé gbogbo èmi làwọn Ọ̀ṣunbùnmi, Ṣàngógbèmí, gbogbo àwọn adé Ifá Ògún, Ṣàngó yẹn, nígbà tí wọ́n gba ẹ̀sìn, àwọn ẹ̀sìn yẹn sọ fún wọn pé báwo ló ṣe máa jẹ́ àfáà, báwo ló ṣe máa jẹ́ imam, báwo ló ṣe máa jẹ́ olórí ẹ̀sìn tuntun, máa jẹ́ orúkọ dẹ́tì, tó máa jẹ́ orúkọ òòṣà, ni àwọn báyẹn fi pa orúkọ àti àṣà lọ́ fi pa àṣà wa dà. Ẹlòmíì fi change orúkọ ẹ̀ sí Karim, Abdulkoyum, Abdulfatai, Joseph, Kunduz, Israel, Gabriel. Tó bá béèrè ọmọ ẹlòmíì, ó máa ní pé kí lórúkọ ẹ̀, ó máa ná ọmọ Yorùbá lòun. Tó bá ní pé kí lórúkọ àbísọ kí ni sọ́ni mi, a máa ní Gabriel, a máa ní Abdulrazak, a máa ní Abdulkarim, a máa ní Abdulfatai, a máa ní Kunduz, a máa ní Habib. Gbogbo àwọn orúkọ yẹn ò kí ń ṣe orúkọ ilẹ̀ Yorùbá. Ìwọ tí ò bá ti lè trace orúkọ ẹ padà sí orúkọ àbísọ, sí orúkọ ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá, ò kí ń ṣọmọ Yorùbá, ọmọ àtọ̀húnrìnwá nìyẹn. But nítorí pé ẹ ní opportunity, ẹ ní chance ní ìgbà tí àwọn bá fún yín nílẹ̀, tí wọ́n jẹ́ kẹ́ máa ṣe ẹ̀sìn lórí ilẹ̀ tí ẹ wà, tí wọ́n bá yín fà, ìyẹn lẹ fi wá òpè ọmọ onílẹ̀ ní ẹ̀ kì í ṣọmọ onílẹ̀. Gbogbo tó bá ti máa jẹ́ ọmọ onílẹ̀, tí o bá máa ti trace àṣà àti ṣe, tó bá máa trace ìdílé ẹ̀ padà, tí o bá ti lè trace ẹ̀ padà sí ibì kan. Àwọn ẹnìkan náà wọ́n comment sí pé àwọn tó wá ń jẹ́ pé ìsàlẹ̀ àgbàrá, òkè kókò, òkè kinní kan, gbogbo àwọn orúkọ yẹn tó bá ti jẹ́ pé ọmọ kùtù òjíire ní ọmọ ilẹ̀ Yorùbá ni ẹ, tó yẹ pé Ifá ló tẹ gbogbo ilẹ̀ Yorùbá dó, gẹ́gẹ́ bí ṣe ń sọ, tí orúkọ ò bá ti jọ mọ́ orúkọ àbísọ ilẹ̀ Yorùbá, àbí orúkọ àwọn alágbára kan, àbí orúkọ tó yẹ pé tí wọ́n bá dárúkọ èèyàn méjì mẹ́ta náà tó tẹ orúkọ ìlú yẹn dó, àwọn ọmọ bàbá ẹ̀ wà ń bẹ̀, ò kì í ṣọmọ Yorùbá, àtọ̀húnrìnwá ni ẹ kọ̀ l'opportunity láti jẹ́ pé nígbà táwọn Amunisin dé, nígbà tó gbé ẹ̀sìn dé, ẹ l'opportunity láti kàwé, l'opportunity láti ní àkọọ́lẹ̀. Mo sọ fún yín ní ayé ìwáṣẹ̀, àwọn bàbá yìí máa ń ṣe nǹkan, máa ń sọ nǹkan, but wọn ò ní àkọọ́lẹ̀. Tí ẹ bá mọ adúrú ìtàn wa tí a àti ẹ̀ gbọ́ sétí rí, ìtàn Yorùbá jẹ́ pé lájọ́ ti bí ẹ ò gbọ́ rí, ta ló fẹ́ sọ fún ẹ? Bàbá ẹ̀ gan ò gbọ́ rí, ìyá ẹ̀ ò gbọ́ rí, àwọn tó bí ẹ ò gbọ́ rí, nítorí pé kí ni, gbẹ̀rẹ̀ tí bàbá yín ti gba ẹ̀sìn, wọ́n ti pa ìdílé wọn, wọ́n ti kọ́ọ̀tì rúùtì family, wọ́n ti kọ́ọ̀tì ẹ̀ dànù. So ìwọ fún rẹ tó jọmọ, o lè trace díẹ̀ padà, ló bá fi máa mọ̀ pé ìwé tó gbé dání yẹn, ìwé yẹn nìwé ẹ̀sìn, orúkọ tó gbé dání yẹn òun lọ́nà. Mi ò ní pé kò kì í ṣe ọ̀nà o, but tó bá jẹ́ pé ọmọ kùtù òjíire ni ẹ́, nínú ìtàn bó ṣe gbọ́, ọmọbi tó lọ padà lọ wá ìdílé tẹ́ ti wá, o máa rí pé gbogbo nǹkan tó gbé wá fún wa yẹn, ó wá fi jókà kó wa lómi, ó wá fi ẹ̀bà wá fi kó wa lómi ọbẹ̀ lọ ni. Àgbélẹ̀rọ nìkan tó gbé wá fún wa. Bẹ́ẹ̀ ni àgbélẹ̀rọ ni àwa kọ́ la ní. Ọlọ́gbọ́n o, olóye o, ó máa kẹnu gan. Wọ́n bọ̀, yóò tí ì dé.
ó lè fúnyàn o. Ohun tí o kò ní ó lè fúnyàn o. Ohun ohun tí o kò ní ó lè fúnyàn o. Ohun ohun tí o kò ní ó lè fúnyàn o. Ohun ohun tí o kò ní ó lè fúnyàn o. Ohun